ọ̀rọ̀ tí wúmà yìí sọ ń sìn pé ẹ gbé ọmọ kan wá láti Ọ̀ṣun pé ẹ gbé fún àwọn transfer owó sí àkáǹtì tẹ fún àwọn káwọn transfer owó sí, kí lẹ fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn? ń bó lẹ ti rọ̀mọ́. ẹni yẹn èmi kọ́ mo lọ mú látọ̀ṣun, bàbá yẹn ló gba nọ́mbà yìí, ó ní nọ́mbà mi, wọ́n ti bí mílíọ̀nù láti. bàbá wo nìyẹn? iṣẹ́ wo ni bàbá náà ń ṣe? Èkó mo ti mọ̀ Okay. ní side Ọjọ́ta. Bàbá yẹn bá mi discuss. bàbá wo kí lorúkọ ẹ̀? bàbá Òṣogbo bá mi discuss nǹkan láti 2023. nǹkan ló bá yín discuss? pé ó máa kan wà pé ó bá yín discuss nǹkan láti bò? ó ní ṣé mo ní ẹni tó ń ṣe ọmọ bíi orphanage, mo ní mi ì ní pé but mo mọ èèyàn kan ẹ pé mo lè bi léèrè lọ́sì bóyá ó mọ ọ̀nà tó lè gbà wá lókè pé òun àsọ fún ẹni. ẹ ṣeun ẹ kú ìtẹ́tí sí wa níbi gbogbo tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ wa tàbí láti máa wò wá, pàápàá gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń fún wa láwọn ìfiléde míì láti lè jẹ́ kí a mọ ibi tí ọ̀rọ̀ kù sí gẹ́gẹ́ bí aráàlú, eléyìí tó jẹ́ pé ojú yín tó nǹkan ju àwa tá a wà lágbègbè ibi lọ. Àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín, àmọ́ lóore o, abẹ́lẹ́ nínú àánú ẹ̀ kó fún yín lọ́gbọ̀n ìmọ̀ àti òye síwájú sí i. tèmi tí àní ṣọ̀kan láburú sì ní ṣọ̀kan wa láṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ tó ní ṣe lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé àwọn ra ọmọ àwọn tamọ yìí náà láṣẹ wa. tí a bá gbàgbé nínú ìfiléde kan lè ta àfiléde lánàá, níbẹ̀ la ti ń sọ pé kẹ́ ẹ foríjì wá pé ẹ máa gbọ́ ìtókù lónìí. tòní rèé o, báwo lọ̀rọ̀ ṣe jẹ́, báwo ni Fọlákẹ́ bó ṣe mọ obìnrin tó sọ wípé òun rànú dé kíá ní Ayétòrò Láfẹ́nwálé tẹ̀lé, báwo ló ṣe mọ̀ ọ́. Thank God tẹ́ ń wojú ẹ̀ lemọ́lemọ́ nínú ọ̀rọ̀ yìí, ẹ sì máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ torí pé oníméjì ni tòun. ọ̀tọ̀ ló jẹ́ wípé ó ń jí ọmọ gbé, ó sì tún pa ìyàwó ẹ̀. kí ló dé tó pa ìyàwó ẹ̀? gbogbo ẹ̀ lè máa láǹfààní láti wò ní ìkànnì Ajiara Malifa TV. kí máa gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ ẹ̀ka eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé ní ìpínlẹ̀ Ògùn, kí máa fi hàn kí ó ṣe anti-kidnapping bàbá Adáramọ́lá Felix akínyìn dáadáa, lágbára Ọlọ́run bàjíǹde ara báyìí yóò máa jẹ́. kí máa fi hàn kí tó àìsàn àti gbogbo sùn gbogbo ẹ̀tẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àgàgà ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ ìjínigbé ní ìpínlẹ̀ Ògùn. ẹ kú iṣẹ́ takuntakun, lágbára Ọlọ́run báyìí ní fi ti ń ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè. gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó dáa kò ní bàjẹ́, lágbára Ọlọ́run bá kò ní bàjẹ́ fáwa náà, kò ní bàjẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ wa láṣẹ Ọlọ́run ọba. ẹ jẹ́ ń fi ojú òpó ìsílẹ̀ kí ẹ gbọ́rọ̀ lẹ́nu Fọlákẹ́ fúnra rẹ̀, báwo ló ṣe mọ obìnrin tó lóun náà ń dékè yìí, báwo lọ̀rọ̀ Thank God bó ṣe wọlé, gbogbo ẹ̀ ẹ máa gbọ́. ó yẹ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ ní ìkànnì Ajiara Malifa TV, ojú tẹ́ fi wò wá ò ní fọ́, ẹ subscribe sí ìkànnì, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ bá wa share, ẹ fojú wòye yín lẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lóde yìí. lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí ẹni tí ó bàjẹ́ ò ní wà níwà. ẹ jẹ́ ń sílẹ̀ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu Fọlákẹ́. ọmọ náà wà báyìí bá ṣe ń sọ̀rọ̀. a ti lọ sílé wọn, wọ́n ti dá ọmọ padà fún àwọn òbí ẹ̀ bí. motherless babies. òkè ó túmọ̀ sí pé ẹ̀ tí ì rí àwọn ìyá ọmọ yẹn. rárá mà. ṣe bẹ́ẹ̀ ní Fọlákẹ́ ló fún yín lọ́mọ, ó dẹ̀ sọ pé ìyá ẹ̀ wá sí Fọlákẹ́ wàá padà mọ ibi tí ìyá ọmọ wà ní. kí lorúkọ yín? Fọlákẹ́ Olóyinká. ẹ sọ̀rọ̀ sókè o. Fọlákẹ́ Olóyinká. ọmọ olúbo ni yín? ọmọ Abẹ́òkúta. apá abúlé Abẹ́òkúta. Ọbántòkò. Ọbántòkò. ọkọ yín ńkọ́? ọmọ yín ńkọ́? mélòó làwọn ọmọ yín? mẹ́ta. ọ̀rọ̀ tí wúmà yìí sọ ń sìn pé ẹ gbé ọmọ kan wá láti Ọ̀ṣun pé ẹ gbé fún àwọn transfer owó sí àkáǹtì tẹ fún àwọn káwọn transfer owó sí, kí lẹ fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn? ń bó lẹ ti rọ̀mọ́. ẹni yẹn èmi kọ́ mo lọ mú látọ̀ṣun, bàbá yẹn ló gba nọ́mbà yìí, ó ní nọ́mbà mi, wọ́n ti bí mílíọ̀nù láti. bàbá wo nìyẹn? iṣẹ́ wo ni bàbá náà ń ṣe? Èkó mo ti mọ̀ Okay. ní side Ọjọ́ta. bàbá yẹn bá mi discuss. bàbá wo kí lorúkọ ẹ̀? bàbá Òṣogbo bá mi discuss nǹkan láti 2023. nǹkan ló bá yín discuss? pé ó máa kan wà pé ó bá yín discuss nǹkan láti bò? ó ní ṣé mo ní ẹni tó ń ṣe ọmọ bíi orphanage, mo ní mi ì ní pé but mo mọ èèyàn kan ẹ pé mo lè bi léèrè lọ́sì bóyá ó mọ ọ̀nà tó lè gbà wá lókè pé òun àsọ fún ẹnìyẹn, wọ́n á ní kó fún mi feedback tó bá sọ pé mi ní idea. mo dẹ̀ mọ ọmọ mi yìí lọ́dọ̀ ẹni tí mò ń bá fọṣọ tó jẹ́ ìyá Faith tó jẹ́ aráàlú wọn ni mo fi wá. kí lórúkọ nọ́ọ̀sì tẹ sọ pé ẹ mọ̀ pé fẹ́ bá find out yẹn? ṣé nọ́ọ̀sì ẹni ìyá Faith? no, tí mo fẹ́ find out iṣẹ́ Ṣíkèzè. nọ́ọ̀sì lẹ́ni yẹn? no, èmi kọ́ mọ̀ pé mo ní màá find out lọ́wọ́ ẹni tí mo mọ̀. ẹ jẹ́ kọ́rọ̀ yẹn yé mi.
ẹ̀yin sọ fún Màmá bàbá Òṣogbo wípé bẹ́ẹ̀ ẹ ò lẹ́nìbọ̀dì tó ń ṣe orphanage bẹ́ẹ̀ ni pé màá bọ̀ ṣùgbọ́n wọ́n béèrè lọ́wọ́ èèyàn pé tó bá yẹ jẹ́ màá fún wọn free. ẹ sọ pé ẹ fẹ́ béèrè lọ́wọ́ nurse Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ta ni nurse yẹn ni mọ àwọn ni mo fi patient ṣìkè sí. àwọn lẹ pè ní as nurse Bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀. àwọn ní hospital ni Wọn ní hospital Kí ló màá tẹ wá pè wọ́n ní nurse? tọ́nà ní daycare lèmi ṣe wò pé nọ́ọ̀sì náà ló ṣe daycare. ok ó yá Wọ́n á bi wọ́n léèrè wọ́n wá ní kí n go ahead pẹ̀lú ẹni yẹn kó tó bá sọ ìjọkọ̀ ọmọ ẹni yẹn dẹ̀ wá pè mí ní 2024 ẹ má dárúkọ ẹni yẹn jọ bàbá Ọ̀ṣun ni mo morúkọ ẹ̀ sí Ọ̀ṣun Kàlẹ́jáyé àbóṣogbo Ṣogbo Kàlẹ́jáyé. Bàbá yẹn wá rò pé òun ní wúmà kan pé ó fẹ́ ààyè ọkàn mọ́ ní kí ló dé pé ṣé máa ń ṣerú ẹ̀ ni ó ní mẹ́ta ni ọkọ òun ti kú pé kóun fi kékeré yẹn owó yẹn tọ́jú àwọn méjì yẹn lẹ́ni mi ní àìdí àpò tó bá yẹn jẹ́ mo dẹ̀ discuss pẹ̀lú wọn wọ́n wá ná wọn ní èèyàn kan tó ń wá ojú ọmọ pé ó ti pé 50 pé tó ní òun nídìí nǹkan bẹ́ẹ̀ yẹn ó lókè wọ́n wá ní kí jẹ́ kọ́ wọn bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ mo wá fún wọn ní nọ́mbà bàbá yẹn kọ́ bá wọn sọ̀rọ̀ together wọ́n dẹ̀ ti jọ discuss ó ti jọ sọ the price báyìí báyìí màtí báyìí wá náà máa mú wá ó ti jọ that time àwọn wá ní àwọn ò lè wá pàdé ẹ̀ kí wọ́n bá wọn pàdé ẹ̀ ń bẹ́gà bàbá yẹn wá ní ẹni yẹn ló máa mú wá kó máa fún nọ́mbà mi. ṣẹ́ni tó lọ́mọ gangan ló wá mú wá bẹ́ẹ̀ ni àwọn méjì ok mo dẹ̀ rí àwọn méjì yẹn ní bẹ́gà níbi abẹ́ bíríjì wúmà yẹn àti ọ̀rẹ́ kan àwọn méjì ẹ dúró ẹ jẹ́ tó kó sọ yé mi fún mi dáadáa nìyẹn. àwọn méjì tó wá pàdé ní bágà bẹ́ẹ̀ ni bàbá yẹn fún wọn nọ́mbà mi ta ló ní ọmọ nínú àwọn méjèèjì èèyàn kan ní wọn ló nà mọ́ ló lọ́mọ bẹ́ẹ̀ ni ok madam patient wọn á ní kọ́ní sùn bàbá yẹn sọ fún mi pé ìtó tẹ̀lé tó gbọ́mọ dání gangan ló nà mọ́ mo dẹ̀ bí wọ́n léèrè mo ní ṣáà ilẹ̀ nà mọ́ nítorí èmi kan mo fẹ́ sanwó ẹni tó fẹ́ sanwó abá yín sọ̀rọ̀ á confam nítorí ó máa rò bóyá mo fẹ́ ṣìtò òun lórí owó wọn rẹ̀ ní 100 small phone lọ ní fóònù tèmi lèmi fi snap ẹ̀ sí ìyá yìí ọ̀rí pẹ̀lú èmi àti wọn wá ẹ̀ṣẹ̀ confam wọ́n wá kí n gbé fóònù mi fún wọn wá bá wọn sọ̀rọ̀ fún mi wá ní kò sí problem fóònù lòun ní wọ́n wá ní àkáǹtì wo ló máa ṣe owó sí nítorí àwọn ò ní cash ó wá fún wọn ní POS number ó máa yẹn fúnra rẹ̀ èmi wá fi fóònù mi send sí ìyá yìí wọ́n dẹ̀ send 1.5 direct sí wọn from there ọ̀dẹ̀ gẹ́ra sí ní bẹ́gà wọn fún mi kọ̀ọ̀kan pẹ̀lú wá mú bọ̀ wọ́n máa wá fi nọ́mbà pè mí fóònù wọn pè mí pé ṣé mo ti mú bọ̀ mo ní bẹ́ẹ̀ ni mo dẹ̀ mú dáyọ̀ bọ̀ roundabout ìbẹ̀lẹ̀ wá pàdé mi mọ́lé wọn wọ́n dẹ̀ fún mi ní 100,000 wọ́n dẹ̀ gbọ́mọ yẹn cash àbí transfer lọ fún mi wọ́n dẹ̀ ṣe lọ nìyẹn àsan kankan láti mẹ́rin. ṣé nǹkan tẹ̀ ń túmọ̀ sí tó ń gbìyànjú àti sọ ni pé láti ìgbà yẹn ẹ̀ rí wọn sójú rárá mi rí ni tó gbẹ̀yìn rí wọn sójú mọ́ wà tí wọ́n sọ̀rọ̀ lórí iṣu ẹ̀ kò lè jẹ́ kí n tún máa pọ̀ wọn bàbá yẹn á discuss lẹ́yìn yẹn. bàbá yẹn ò dẹ̀ padà pè yín padà pé. àtọ̀ àyẹ́pọ̀ àwọn ló pè mí fún nǹkan kan mọ́. èwo lẹ ti ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó kan títí bàbá Òṣogbo. ìyẹn náà ni mo ṣe kankan. ọ̀gá yín wo ló jẹ́ wípé ó ti wà lẹ́wọ̀n báyìí tẹ́ ti bá ṣiṣẹ́ tẹ́lẹ̀. wúmà yẹn mi máa ṣiṣẹ́ mo ń bá wọn ṣiṣẹ́ kí lórúkọ wúmà náà. Faith Iyama. Faith Iyama. ọmọ olúbo ni Faith Iyama yẹn. ẹ̀rọ pé dẹ́ta náà nà wọ́n náà. ok ẹ tẹ̀síwájú. Faith Iyama ìgbà tó mú ìyá yẹn ni mo mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn mi máa ń bá wọn fọṣọ máa ń clean ilé cleaner ìgbà tí mo stop ọjà tí mo ń tà ní Ìkẹjà tí ó ṣòwò mọ́. ṣé ọ̀dọ̀ ẹni ẹlẹ́tí fọṣọ tẹ́ fi mọ àwọn. bẹ́ẹ̀ni. ok bọ̀ ìwádìí jẹ́ pé wá wípé ẹ ti bá yẹn náà ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí ló dé tí wọ́n mú yẹn náà lọ sẹ́wọ̀n kí ló tó rán yẹn lọ sẹ́wọ̀n. ìgbà tó mú ìyá yẹn ni mo ẹ̀ṣẹ̀ gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ mi mọ̀ pé kan tó máa ń ṣe London. kí ló ń ṣe gangan. ọ̀nà mu fún pé òun náà ṣe adoption wọ̀ mi ìbá wọn ṣe rí ọmọ ẹ̀gbọ́n lè sọ̀rọ̀ sí ipa ọ̀rọ̀ yẹn. ok ìyẹn lè fi wá pàdé bàbá Òṣogbo tẹ́tí wá ń múnú èèyàn látọ̀dọ̀ bàbá Òṣogbo lọ́dọ̀. fún ìyá yìí ní kan tán ẹ̀yọ̀kan yẹn náà ni. kí lorúkọ yín. Fọlákẹ́. ọmọ Abẹ́òkúta ọmọ Olóyinká. àwọn ọmọ yín kọ́ bo lọ́n wà. wọ́n wà. ibo lọ́n wà. wọ́n wà lọ́dọ̀ ìyá mi ọlọ́ṣọ́lódé. nílùú wo. ní sáìdì Màgbòrò. ìgbà táwọn ọmọ ti wá wọlé skul yìí ń kọ́ báyìí. kò sẹ́ni tó mọ̀ pé mo wà station láti on the 1st tó ọlọ́pàá ti mú mi but mo wá try màtọ́ fóun wọn mi wà lọ́wọ́ wọn mo ń try pé kí n lè pè wọ́n kọ́wọn òbí mi lè mọ. ṣọ́ọ̀ṣì àti wá padà mọ̀ pé wà ń bí. nǹkan bíi àná tí èèyàn kan tó discharge yìí tó gbọ́ ọmọ tí mo fún mọ́ mi tó ti mọ ọmọ yẹn motherless kìíní tó dẹ̀ ti discharge nìyẹn lọ lánàá
obìnrin yẹn mà tó ń lọ tó wá síbi káńtà tó mú aṣọ ẹ̀ mo wá bọ́ta ni mo wá wà lẹ́nu géètì ẹ wá ní kó bá yín sọ fún wọn lé. mo wá crime number mọ́mí mi pé bá mi pe nọ́mbà yìí bá mi sọ fún tó wáá pàbúrò mi lóògbé má tí ì yẹ kí mọ́mí mi mọ̀ tó rán ní stroke pé sọ fún àbúrò mi pé mo wà léléwé ẹran lábẹ́òkúta pé kó try láti wá. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí. irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà kò dáa torí ẹni tí kò bá ti ṣẹlẹ̀ sí kò tí ì mọ pé kò máa ń ṣẹlẹ̀ tí n bá bọ́nu ẹ̀ mi ò ní padà sí irú ẹ̀ mọ́ láyé ìjọba kó ṣàánú mi ò ní bàbá mi ti kú èmi mò ń dágbé bùkátà ọmọ mi ojú kòkòrò ló sún mi débẹ̀ lẹ́yìn ilé tí n bá bọ́nu ẹ̀ mi ò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ tí n bá ṣe irú ẹ̀ ọmọ mi kó wá sí ìdájọ́ kó dáríjì mí torí ìyá tí mo ní ìwọ̀nba tí bá rí fi ṣe cleaner máa ń fún ìyá mi ìgbà tó gbọ́gun àbúrò mi ní kò sówó tí wọ́n kó máa wá oye ti gbọ́ látànà ìgbà tí ọ̀gá wa ní kí wọ́n á pè ó ní mi jẹun látànà. ẹ dúró náà gbàtẹ́ yìí fún wọn lọ́mọ yìí ò dẹ̀ béèrè pé ọmọ tẹ́ fún wọn yẹn kí ló fi ṣe bọ́lá mu lọ. mo béèrè lọ ọmọ mi kí ló sọ. wọ́n ní ẹni yẹn náà lọ discharge lánàá pé ẹni yẹn kò bímọ rí kó ti wọ 50 wọ́n á wọ́n dà pé ọmọ yẹn ṣe ìbílẹ̀ tí máa ń rí ń gbà mí lọ pé ọmọ ọdún mélòó lọmọ náà. ọmọ ọdún mẹ́ta ni 50 dẹ̀ ni ọkùnrin àbóbìnrin. ọkùnrin ìyá tó gbà yẹn mo rí yẹn náà tí mo mú mi débi wọn á fi wò pa ìyá tó fún ni lé ìmọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn máa àpótọ́ yẹn máa gbà nǹkan bẹ́ẹ̀ yẹn mo ṣe mọ̀ pé orí mi. bàbá Òṣogbo onísìnyí ṣéyàn wá mọ̀ pé. kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nọ́mbà wọn mi mọ̀ bóyá wọ́n máa ń lo different number. ṣé bàbá Òṣogbo ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́yìn àti bàbá Òṣogbo tó sọ ẹ bá wọn ṣe wá fi lọ̀ yín pé tàbá rẹ́ni tó ní. wọ́n máa ń tọ́jú èèyàn tó sì kìnnìún tó rẹ̀ mi wá mọ bí ó lè ṣe wá bóyá bí ẹni yẹn ṣe communicate pẹ̀lú wọn ò ṣe rí bẹ́ẹ̀ pé nọ́mbà wọn lọ tọ́ bá pè wọ́n ṣe different number ló máa ń pè bàbá mi dẹ̀ ń save nọ́mbà wọn ẹyọ kan tí mo níyẹn náà ni. different number ni bàbá Òṣogbo fi máa ń pè yín. wọ́n máa ń lo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹyọ kan yẹn ni tí woman yẹn fi wá mo fi save ẹ̀. ó dà jí mi kílẹ̀ rí ìṣẹ̀lẹ̀ mọ́ ìjọba kó dáríjì mi ọ̀rọ̀ mo ti ṣẹ̀ sí ìjọba náà irú ìṣẹ̀lẹ̀ mọ́.